ẹ̀jọ̀ torí Ọlọ́run ọba mi gbọ́dọ̀ gbé APC lẹ́nu yín mọ́. Mi ò gbọ́dọ̀ gbé APC mọ́ mi ò fẹ́ gbọ́ mọ́ rárá. Ṣé bẹ́yìn lẹ̀ ń pariwo APC lọ́jọ́ ọjọ́ sí? Gbogbo ìyàwó lé wọ́n ti di kọ́ sí gbòòrò. Àwọn ọmọ tó yẹ kọ́ ní future, àwọn leaders of tomorrow gan, wọ́n ti dá pààyàn sí gbòòrò. Ṣùgbọ́n lọ́wọ́ tàwa yìí, àlùbáríkà ti wọlé ìrọ̀rùn ọlá. Dọ́kọ̀ Ọlájídé Ọládìran ò Jàǹdọ̀. Jàǹdọ̀ ló ń sọ o. Jàǹdọ̀ for governor Lagos State tiwa ò ní bàjẹ́ láéláé. House of Assembly ni bàbá mi Wàsíù o Fẹ̀dẹ́kò Adésàdà lọ́dọ̀ sọ. House of Assembly ẹ̀fọ́ àwọn eléyìí sókè o. Èmi ní blokodo bẹ̀, á jẹ pàrà bí ẹni jẹ kúlíkúlí. Ẹ ṣáàmọ̀, APC náà ló sọ mí dájẹ́ pàrà o. Sórí tẹ́lẹ̀ mi ò mọ nǹkan tó jẹ́ pàrà o. Àrí nǹkan jẹ ni, àrí nǹkan ṣe ni. Àríkọ́ṣe kan Ibrahim ló jẹ́ kí n do ní pàrà o. Mi ò gbọ́dọ̀ gbé APC lẹ́nu yín mọ́. Àwọn ìyàwó lé wọ́n ti ṣe ìṣolóṣo. Sórí Bíbélì kan sọ, Àlùkùránì kan sọ. Ẹ ṣọ́ra fún ọ tó pariwo ṣe èjì o, ẹ ṣọ́ra fún wọn. A lè gbálẹ̀ mọ́. Ẹ má sọ wá do nílẹ̀ wo o, mi ò mọ bó ṣe ń gbálẹ̀. Ẹ fún mi náà bẹ́ẹ̀lá kí fi borí mi, àsìkò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Bàbá mi Jàǹdọ̀ lọ́rùn sọ ẹ̀fà àwọn eléyìí sókè o. Ẹ jẹ́ kó jàyè fọ́ọ̀rì. Ó yà sórí mọ́ ní wípé olórí ààyè. Bàbá mi Jàǹdọ̀ olórí wa jọ̀wọ́. Jàǹdọ̀ àwòrí ló kàn sẹ́ o. Ọmọ kì í ti gbé kó ṣe fọ́ ọ̀kọ́rọ̀ kò ṣe é fàdárò. Nọ́mbà wọn àkódá. Àwa gbọ̀ngàn lọmọ kì í ti gbé tó ń sọ o. Ọmọ ó gbére lọ́dẹ̀ wá ń sọ. Ẹ̀fọ́ àwọn eléyìí sókè jábẹ́tẹ́. Àtẹ̀lẹ́ bọ́ọ̀dù. Ó yà sórí mo ní tálẹ́ ni ó máa lò ó. Láti gbé kó yìí dìde. Láti ṣàánú àwọn ọmọ àdúgbò. Jàǹdọ̀ ló máa lò ó. Fẹ̀dẹ́kò ló máa lò ó. Bàbá tètè wá rán wọ́n sí wa.